lọ́jọ́. Ọlọ́run yóò fàdé fẹ́ni tó ṣẹ́gun. Bá tilẹ̀ ṣubú a fi gbàgbọ́ ṣẹ́gun. Olùgbàlà wa yóò fagbára fún wa. Máa wo Jésù títí yìí ó mú ọ lájà. Èrè k'Olùgbàlà fi pa ohun ìtùnú fún ọ, òun fẹ́ràn ọ lọ́wọ́, yìí ó mú ọ lájà. Kábíyèsí, mo rò pé nǹkan tí èmi ṣàkíyèsí nínú ìtàn orin yìí ni pé ó dàbí ìgbà pé bọ́dún ṣe ń bọ̀ yìí mo rí pé ẹ rọra mẹ́nuba nǹkan kankan. Ǹjẹ́ mọ̀ pé ìbínú ó lè dá wàhálà lẹ́fẹ̀ẹ́ lómi, ó lè dá wàhálà lẹ́fẹ̀ẹ́ lómi. Irú èròkèrò tó wọnú òǹkọrin yìí, Horatio Palmer, ó dàbí pé bí a bá fàyè gbà lásìkò ọdún tá a bá gba Jésù láàyè nínú ayé wa, ó ṣeé ṣe kí èèyàn má lè sọdún gan níbi tó fẹ́, torí pé ìbínú máa ba nǹkan jẹ́ ńgbà mí, ìjàngbọ̀n, gbogbo àwọn èròkèrò tó lè wọlé nìyẹn. Lórúkọ Jésù, ọgbọ́n òye yìí kò ní jọba lágbára lọ. Ẹ̀yin ará ilé, òun náà lẹ ti gbọ́ yìí, ẹ bá fi èyí kọ́gbọ́n kó lè rọ̀ wá lọ́rùn. Gbẹ̀dẹ̀mùkẹ́ òkè yín lórúkọ Jésù. Ìsinmi òní kò ní já sí lọ fún wa, ayọ̀ láti fi parí ọdún. Èyí ni ìtàkùkúrú nípa ìgbésí ayé màmá wa olóògbé Dickness Esther Àyántòrò Àjílé Òróyè, tí a tún mọ̀ sí ìyá rere. A bí Dickness ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 1942 sínú ìdílé Pa Ọ̀páyínká Àjàó àti màmá Àyánjọkẹ́ Àjọrò sílé Àjí Ìgbókòwò, tí a ti yí padà sí ilé Bẹ́gbàjí lákòókò yìí ní àdúgbò Ìsàlẹ̀ Àfọ̀n. Wọ́n lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Emmanuel Baptist Church Primary School Ìsàlẹ̀ Àfọ̀n láàrin ọdún 1950 sí 1956. Lẹ́yìn èyí, wọ́n kọ́ iṣẹ́ aránṣọ fún ọdún 3. Wọ́n sì tún mú òwò díẹ̀díẹ̀ mọ́ iṣẹ́ yìí. Màmá wa Àróyè jẹ́ ìlú mọ̀ọ́ká ní ìlú Kaduna látàrí iṣẹ́ yìí. A bí wọn sínú ìdílé ìgbàgbọ́. Wọ́n jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. A sì tẹ̀wọ́n bọmi ní ọdún 1984 nípasẹ̀ àlùfáà J.A. Kékù ní ìjọ Fellowship Baptist Church ní Kaduna. Ìríjú rere ni màmá Dickness Esther Àyántòrò Àjílé Òróyè jẹ́ nínú ìjọ Onítẹ̀bọmi Emmanuel Ìsàlẹ̀ Àfọ̀n. Wọ́n kópa tó jọjú nínú ẹgbẹ́ akọrin nígbà tí wọ́n wà ní Kaduna bákan náà. Wọ́n tún darapọ̀ mọ́ Fellowship Baptist Church ní Kawo, Kaduna ní December 1967. Wọ́n kópa tó jọjú ní àjọ ìpínlẹ̀ àjùmọ̀ṣe àti ní convention lápapọ̀. Wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí adarí ní àwọn ẹ̀ka wọ̀nyí: GA, WMU gẹ́gẹ́ bí igbákejì alága fún ọdún pípẹ́, asọ́nà olóòtú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láàrin 2001 sí 2004. Nítorí bókobòko tí àwọn Boko Haram ṣe, wọ́n padà sílé. Wọ́n sì darapọ̀ mọ́ ìjọ New Covenant Baptist Church Tèmídire Ògbómọ̀ṣọ́ ní December 2006. Nípasẹ̀ olóògbé Dikin Ògúnníyì, wọ́n tún kópa púpọ̀ nínú ìjọ yìí bákan náà nínú ẹgbẹ́ obìnrin, akọ̀wé ìjọ, olóòtú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, asọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sin Ọlọ́run títí dé ojú ikú. Wọ́n fẹ́ Pa Joe Òróyè, ọmọ ilé Ayédùn Ìsàlẹ̀ Àfọ̀n Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọkọ wọn. Ọlọ́run sì dùn sí ìgbéyàwó wọn. Ó mà ṣe o, ìgbéyàwó ọmọ wọn obìnrin ló gbé wọn lọ sí Kaduna. Ìjọ ọlọ́jọ́ sì dé lẹ́yìn àìsàn ráńpẹ́ ọjọ́ 2 péré tí ó ṣe wọ́n. Ó mà ṣe o, màmá Dickness Esther Àyántòrò Àjílé Òróyè, ìyá rere, wọ́n fi dá wọn lélẹ̀ ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún tí a wà níbẹ̀ yìí. Ọ̀rọ̀ tí abọ́mọrè yìí sọ gbẹ̀yìn náà ni pé Jésù ó ṣeun.
àwọn ọmọ, ọkọ ọmọ, aya ọmọ àti ọkọ ọmọ fi gbogbo ẹnu sọ pé ìyá tí ẹ̀ fi tọrọ ìyá ni Dickness Esther Àyàntòrò Àjílé Òróyè ṣe. Wọ́n rí ikú ìyá wọn gẹ́gẹ́ bí ọgbẹ́ ńlá. Kí Ọlọ́run bá wa tu gbogbo wọn nínú. Báyìí ni ètò ìsìnkú mọ̀mọ́ yóò ṣe lọ. Ọjọ́rú ọ̀sẹ̀ yìí tí í ṣe 16th December òní Christian Week yóò wáyé ní Judean International School premises Lema Mando Kaduna. Ní ọjọ́bọ̀ Thursday 17th December a ó gbé wọn wá sí ìlú abínibí wọn tí ṣe Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òwúrọ̀ ọjọ́bọ̀. Ní ọjọ́ Ẹtì Friday tí ṣe 18th December 2020 ètò ìsìnkú yóò wáyé ní New Covenant Baptist Church Tèmídire lẹ́yìn Crucial Club Ògbómọ̀ṣọ́ ní dédé aago 10 òwúrọ̀. Àwẹ̀jẹwẹ̀mu yóò sì tẹ̀lé nínú ọgbà ilé ìjọsìn àti ní ilé ọkọ̀ olóògbé. Kí Ọlọ́run bá wa mú ọjọ́ lọ́wọ́ yóò sì tún ìdílé màmá wa Dickness Esther Àyàntòrò Àjílé Òróyè àti bàbá Joe Òróyè nínú àpò àṣẹǹdè wọn. Orin tí màmá wa Dickness Esther Àyàntòrò Àjílé Òróyè fẹ́ràn nígbà ayé wọn. Àdúrà dídùn tó gbé mi lọ kúrò láyé lọ́wájú mi tẹ bàbá mi kí n sọ gbogbo ẹ̀dùn mi fún nígbà bànújẹ́ àtàrò àdúrà lábọ̀ fún ọkàn mi èmi sì bọ́ lọ́wọ́ èṣù gbà tí mo bá gbàdúrà dídùn èmi sì bọ́ lọ́wọ́ èṣù gbà tí mo bá gbàdúrà dídùn. Èyí tí mo fi harmonization tí mo ṣe yẹ kò sínú nóòtì ẹ má bínú wọ́n mọ̀ pé ẹ má bínú mo yà lò ní. Lágbára Ọlọ́run àtò ìkéde òkú màmá Dickness Esther Àyàntòrò Àjílé Òróyè yóò tún tẹ̀síwájú ní akékaka láàárọ̀ ọ̀la Monday, yóò tẹ̀síwájú ní ọjọ́ Wednesday, bákan náà ní ọjọ́ Thursday. A gbàdúrà pé Ọlọ́run yóò bá ní ṣe ètò yìí lórúkọ Jésù. Gbogbo yín ẹ ó sì dé láyọ̀ àti àlàáfíà. A mọ̀ pé wọ́n ń wò wá ní life by. Ó kí gbogbo ẹ̀yin tá a jọ ṣiṣẹ́ lónìí. Kí n tó parí, mo fẹ́ kí ọ̀kan nínú àwọn bàbá wa nínú Olúwa, èyí tó jẹ́ pé nígbà tí èmi náà wà ní kékeré ní Ayégun Baptist Church, wọ́n kópa, wọ́n ṣe àwọn bàbá tí wọ́n mọ̀ tí wọ́n jẹ́ kí àwọn ọmọdé ó gbérí. Láṣẹ bẹ̀rẹ̀ sí play instrument kó tiẹ̀ tó ti wá àti àmọ̀ pé music láti ẹ̀ wá ṣe. Bọ́tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ìgbé ayé bàbá wa Pastor Thomas Adégbóyèga Ọládẹ̀jọ, ọ̀kan nínú àwọn oníwàásù wa ní Dídí Olúwa Association. A dúpẹ́ fún ìgbé ayé yín. Ètò bàbá ó fẹ̀yìntì lọ́sẹ̀ yìí ní ọjọ́ Saturday ọjọ́ ìkọkàndínlógún ní Ayégun Kejì Baptist Church Ògo-Olúwa Local Government Dídí Olúwa Association. Mo gbàdúrà fún yín pé lórúkọ Jésù Ọlọ́run yóò bá wa ṣe. Ẹ kú ìmúra o. Mo sì kí gbogbo ẹ̀yin ìjọ Ayégun Kejì Baptist Church, lágbára Ọlọ́run ayọ̀ àtàlàáfíà lẹ́yìn fi ṣe ìfẹ̀yìntì ayọ̀ ni yóò sì jẹ́ fún yín. Mo kí gbogbo ẹ̀yin tá a jọ ṣe iṣẹ́ lónìí lórúkọ Julius náà wà níbí, engineer wà níbí, Àbálàmú mo kí yín, Mr. Sunday Akande, kábíyèsí mo kí yín. Àná ni ìwúyè pé ọdún kan lórúkọ Jésù ọ̀pọ̀ rẹ̀ lẹ́sìn. A dúpẹ́ fún gbogbo wa yín. Òjijì ni mo tún pè wọ́n. Mo ní kábíyèsí ìsìn wà rọ̀ lẹ́yìn bí sì bá ti wà agbára mi ò tó nǹkan. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣe gan engineer mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ká gba ìpè kan? Ẹ jáde ọjọ́ mẹ́jọ.